ṣiṣẹ́ rẹ̀. wàbíyà ní pé wọ́n fi àtọ̀ yẹn bí ẹni yẹn, ìtàbíyà ní pé wọ́n fúnra rẹ̀ tọ̀ nǹkan yẹn, ó tẹ̀lé àwọn tí wọ́n wà lójú ọ̀nà yẹn, wọ́n sì mú iṣẹ́ náà lé lọ́wọ́. nítorí wọ́n ti mú ẹ tẹ̀lé wọn dẹ́mílì wọ́n náà débi tí wọ́n dé yẹn. ṣùgbọ́n bẹ́ẹ̀ pé nígbà tó dé bẹ́ẹ̀ ṣéèkù ló ń ranjú mọ́, mùkádàmù ló ń ranjú mọ́, kàlífà ló ń ranjú mọ́, pé àbí kí ẹni yìí àbí kó kọjá lára mi kí tó mọ̀ bẹ́ẹ̀ pé wòlíì Ọlọ́run ni. وما صام فرجه صان الله دينه وعرضه. ìyẹn ló mú ẹdọ́dọ̀ Ọlọ́run o, kò lè mú ẹdọ́dọ̀ Ọlọ́run, tó lè mú ẹdọ́dọ̀ Ọlọ́run kí wọ́n fúnra rẹ̀ ṣiṣẹ́ tọ́. ohun tó bá ti mú ẹ ṣọ́ nínú àwọn ọ̀nà méjèèjì pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀, ó sọ̀kalẹ̀ dáadáa, àwọn ọmọ yẹn náà ó sọ̀kalẹ̀ dáadáa, wọ́n náà ó gbádùn Ọlọ́run, àwọn ọmọ rẹ̀ náà ó gbádùn Ọlọ́run ọba. afáà ní ẹni bá ti ṣọ́ abẹ́ rẹ̀ tá a sọ yìí, ẹ̀sìn rẹ̀ ò ní dànù mọ́ lọ́wọ́, ìjọmọlúwàbí rẹ̀ náà ò ní dànù mọ́ lọ́wọ́. ẹ̀wọ̀n bàbá wa lánàá tí wọ́n ṣiṣẹ́ yẹn, ní tí ìṣẹ́kù ń kọ wọ́n fi ṣẹ́kù nìyẹn. àgbọ́nú tán mọ̀ lásọ́lá bí Ibrahim Niyas radiyallahu anhu pé wọn nǹkan méjèèjì yìí wà bá fẹ́ràn rẹ̀ púpọ̀, wọ́n tẹ̀yìn síbẹ̀ púpọ̀. àgbọ̀ yìí kàkà tó wọ́n fi ṣòwò ẹ̀ wọ́n kò fẹ́ wọn sílé yìí, ìyàwó fi ń pọ̀ ní ló ń pọ̀ ní. kí ló dáwà náà díbẹ̀ tó bá ti mú ẹ òǹtọ̀ bá là ó ń ṣe bábá, ó ń dọ́ọ̀bù díẹ̀díẹ̀ lórí àwọn obìnrin, lórí eléyìí lórí eléyìí lórí eléyìí, ẹni yóò máa kù sẹ́yìn ní Ọlọ́run ni. a sì gbọ́ ní ìtàn Ànábì wa Muhammad náà wọ́n ṣe bẹ́ẹ̀. ǹjẹ́ tí àwa tá a wà lásìkò yìí ṣáwa tí wá yàtọ̀ sí àwọn tá a sọ yìí? àti ẹ̀ tí débi ẹ̀ka sọ pé ìsàlẹ̀ kókó ẹsẹ̀ wọn àti ìdébẹ̀ pèlé káwá débi tí wọ́n dé gangan. bí wọ́n ṣe fi ìpáyà Ọlọ́run àti ìbẹ̀rù Ọlọ́run ṣe gbogbo ẹ̀. látara nǹkan méjèèjì yìí tí èèyàn bá ti dìnà kúrò ń bẹ́ẹ̀, ẹni ó pẹ́ lọ́nà kó tó dé nílé Ọlọ́run. lára àwọn kan tó máa ń dọ́pù èèyàn kúrò nílé Ọlọ́run ni. kò sí bí obìnrin yẹn ṣe lè rẹwà tó bá jásí pé kì í ṣe ẹlẹ́tọ̀ọ́ rẹ̀, ó gbọ́dọ̀ jẹ́ nìkan. kíkà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ pé yíwa bẹ́ẹ̀ pé àwọn ẹ̀yà ara kan bẹ lára wa tí wá sí pé àwọn ẹ̀yà ara wa yìí, àwọn èèyàn máa ṣe ṣìnà kalẹ̀ kó tó di pé ó tẹ̀lé ọmọbìnrin wọnú lé ni. onínú ẹ̀ náà ní ẹnu yìí, ẹnu ṣìnà kan lòun náà àtọjú. alábìnrin méjèèjì yẹn yóò máa ń kó bẹ́ẹ̀ yàn, kódà kó jẹ́ wòlíì Ọlọ́run ó kọ bẹ́ẹ̀ wọ́n jẹ́ Ọlọ́run ọba o. àbí kí èèyàn sá kúrò ńbẹ̀ ó jìnà kúrò ńbẹ̀. àbáwá sọ wípé ومن ترك الحرام لله. ó ní ẹni bá wá fi àwọn ẹ̀wọ̀ méjèèjì tá a sọ yìí sílẹ̀ tó sá kúrò ńbẹ̀ pátápátá, عوضه الله لذة في طاعته. ó ní láwọn ó fi ṣe pàṣípàrọ̀ fún àwọn adùn ìtẹ̀lé t'Ọlọ́run ọba. yóò lu ayé dáadáa, yóò bá sàárè rẹ̀ dáadáa, yóò tún bá kìyàmọ̀ náà dáadáa. adùn ìtẹ̀lé t'Ọlọ́run ọba kò síbi tó wà bí kì í ṣojú ọ̀nà táwa yìí. bí yẹn bá tẹ̀lé síbẹ̀ gan tó sì dà. ونور في وجهه. nǹkan mẹ́ta ni àfáà yẹn sọ pé Ọlọ́run ló fi ṣe pàṣípààrọ̀ fún èèyàn bẹ́ẹ̀. àkọ́kọ́ ni pé lazatan fi ta'ati, adùn ìtẹ̀lé t'Ọlọ́run ọba Ọlọ́run ṣe fún. oyè kejì ni pé ونور في وجهه. gbogbo nǹkan táwọn èèyàn bá ń rí, ojú tó wọn fi máa rí, ojú t'Ọlọ́run ni ó fi máa rí, yóò yàtọ̀ sí ojú táwọn èèyàn fi rí nǹkan yẹn. ojú tó wọn fi máa rí tó pé ojú rẹ̀ yóò di ojú Ọlọ́run. bí nǹkan bá ṣẹlẹ̀, ọmọ ní tó ṣẹlẹ̀ yóò máa lágbára. kí la fẹ́ ṣe ayáfẹ́ fọ́lọ́run ni, kì í ṣe nọ́vẹ́lì ìta fi rìn ló fi wò ó, báṣọ́rù tó ń wà níyẹn lòun fi wò ó, tó kó ti ṣiṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀ tí nǹkan yẹn ti papọ̀ mọ́ t'Ọlọ́run tó ti wọ ẹ̀mí rẹ̀. dípò ẹ̀mí méjì òun ní bẹ́ẹ̀ ní bọ́dì tá a gbé dání.